wíńtẹ́ yẹ kẹ́ wí ni. ẹjọ́ gbọ́ bàtà. salati taslimi wa azka tahiyyati. bàbá aláwọ̀ ìwé sí tẹ̀fàlì mẹ́fọ́tà àyàfẹ́ wàríyàtì. bàbá wa gbọ́ bàbá ọ̀tẹ́ ọlọ́run dákun máa padà lẹ́yìn. èyí tí máa dùn wọ́n yín tó yẹn ṣàdúrà fún yín tí ò ní sin tẹ́ ẹ̀ lé fẹ́ lè bòyàn nínú tọ́lọ̀ ń ṣe fún yín lórí bẹ́ẹ̀ ni kí yẹn ṣàdúrà fún àfọwọ́ àgbà ní òrùjẹ́ yìí. bí bá ń dá lónìí àlùbáríkà wọn ni ṣé bàbá tó wọn ni àkín bàbá tó wọn ẹ bá ń dá Muhammad bàbá ká wá sọ̀rọ̀ ó ti rí nù. bàbá wa gba Maulana Sheikh Saiful Qadiriyya sẹ́fẹ̀ tí kí náà nù bàbá náà wúdọ̀ Saiful Qadiriyya ọ̀fọ̀dà Suratul Fatiha àmì bẹ́ẹ̀ lọ́n fún yín ọlọ́run wọlé àkókò sẹ́ni tí ó kí wọn láyé tí ó kí Fatiha láàbọ̀ àti kó kéde lẹ̀ kó tó bọ́ sí sóyà mi ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀. bàbá ọ̀tẹ́ yọba tó mọ ìyàtọ̀ lọ́wọ́ tó máa dá sí ni ẹ̀ sábẹ́ dáadáa lílọ bíbọ̀ ọ̀yàn ọlọ́run tó máa já sí wọ̀rùn. ọgbẹ́ lẹ́nu bàbá wa ìmọ̀ máa gbà fún gbogbo ìlú ọ̀fà mọ́ sọ́lẹ̀ kan bàbá ní máa jẹ̀sà òlẹ̀ hubbi illa al-hubbu. kò sí ẹ̀san kan fún fẹ́ àfìfẹ́ náà ní káfíńsán wàláhì ìfẹ́ lè bá wáyà yìí. àníyàn yẹn dáa púpọ̀ ẹ̀dùn súnmọ́ ẹ̀dùn wọ̀ wàláhì àníyàn yẹn dáa púpọ̀. bàbá wa gba Saiful Qadiriyya gbogbo tí jẹ́ onígbàgbà padà sí ibú ọlọ́run níjọ́ bá yín. ẹ̀dàpọ̀ sáámi dáadáa. ẹ̀sìn lọ́tẹ̀ẹ́ náà nù èrò gbóhùn nípa lábúrú ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí ọlágbára láhàúlẹ̀ wà láàkú wáta ẹ̀dàkùnkùn wà láwọn ìdí kan bàbá mi ò jẹ́ ṣe àwọn níwọ̀n ní ẹ̀dàkùn bá kí gbogbo jama bismillahir rahmanir rahim Allahu samad lam yalid wa lam yulad suratul Fatiha ìdí kan ilẹ̀ nìyí ni bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين وعليك كده امين كيوا تو بابا ọ̀tẹ́ akiri púpọ̀ náà kòní di ọ̀dààmú ara ẹ má dààmú ara ẹ kó sá máa fa ṣètùbà fún mi èyí tọ́ka báyìí nísìnyí ẹjẹ́ àmọ́ lọ́bi ètò tọ́ka abábìlẹ̀ mú mí nì nínú tẹ́yà bàbá wa lájí àgbà kọ́ wa lé kéwú. Ayyamallahu wa hayatahu. bàbá ọ̀tẹ́ wọ́n jíṣẹ́ wọ́n dàbẹ̀ wọ́n jíṣẹ́ síkàjọ́ péré àbí kúnsákó ìtọ̀ ìwá ilé ìwọ́jú náà ni ó jẹ́ wọ́n dàbẹ̀. ẹ̀yìn bá ní Muhammad pẹ̀lú àṣẹ bàbá wọn lọ́dọ̀ wọn ló kúta lọ báyìí bàbá lágbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn lẹ́yìn bẹ́ẹ̀ amọ̀lọ́bì ètò tó bá kàn. àfọ àwọn àgbà ọba gbogbo tí ń jẹ́ súnmọ́ tó yàtọ̀ bí yàtọ̀ kàmálíyà àwọn náà kì í bàbá. ẹ gbàgbọ́ sẹ́yìn. àwọn tó wà pé ẹ gbàgbọ́ sẹ́yìn dáadáa. ẹ bá gbẹ wíkọ sí i. wàláwì yá sí múta. láta kọ́ọ̀fù dáná tẹ wọn náà tẹ̀sà wọn náà hàwọn náà wọn náà kú bọ́tà. láàmú wọn lu agogo mọ́tà kúkúrú ọlọ́run. wọ́n jẹ́ jẹ́ kúrò lọ́dà àgógó yìí. tọ́ bàbá wa ń ta Saiful Qadiriyya tọ́ ọ̀dọ̀ àbálò kúta nù. wàláyé ìfẹ́ ọlọ́run lẹ́ni láti rí yín o. àmàlóore púpọ̀ tẹnumọ́ àmàlóore o àmàlóore o. ọlọ́wọ́ bá a sẹ́yìn lẹ́sọ̀ lórí. láti fara balẹ̀ dáadáa ní tọ́lá wà. Ẹlẹ́gbẹ̀jọ́ ọjà sókè gbogbo ẹgbẹ́ ìdòdó lẹ́nu rẹ̀ yìí. àwọn ẹgbẹ́ ìyá bàbá tọ̀ àwọn náà dúpẹ́ lọ́wọ́ tọ̀ bàbá Saiful Qadiriyya. الصلاة على النبي الكريم النبي ناني أدا كلا يومبون فلفلي صلى الله عليه وسلم. ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run orí ajẹ́njẹ́tà ẹ̀ ọlọ́run mọ́sàbá wa mo bá ọ̀gá wa àgbà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ àṣàlátù fún Ànábì Maulana Amirul Jaysh radiyallahu ta'ala anhu. ọlọ́run mọ́sàbá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún wa. Àmín.
يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي بسم الله قل هو الله mo kí bàbá wa Alhaji àgbà níkàlẹ̀. سلام عليكم سنة نبوية wa ọlọ́wọ́ jẹ ṣe pẹ́. سلام عليكم mo tàtàrà bàbá wa Alhaji àgbà mo kí gbogbo àwọn mọ̀nyà. سلام عليكم سنة نبوية إجابته فرض على كل مسلم mo kí gbogbo àwọn afọlálá tásìkò gbà mí láti máa dákọ lọ́yọ̀ kọ̀ọ̀kan ọba tó fi Al-Qur'ani tó fi pọ́n yín lé ọlọ́wọ́ oníjẹ́ yẹ̀yẹ́ láéláé. سلام عليكم mo kí ẹ̀yin ìyá wa ó débẹ̀ ó dẹ̀rọ̀. سلام عليكم bàbá mi ní máa wí bẹ́ẹ̀ wọ́n ní gbogbo téèyàn bá ní bí ò bá ní ẹ̀yin ìyá wa àbújá ń jẹ́ pé kó ní. سلام عليكم سنة نبوية ẹ̀yìn bọ́ nábì lẹ́ẹ̀mẹ́ta. إجابته فرض على كل مسلم إجابته فرض على كل مسلم gbogbo ẹni fẹ́ bá orin nílé bóyá bọ́ nábì lẹ́ẹ̀mẹ́ta. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلاتك دائما رفع الأنام bóyá torí pé orí bàbá mi máa mọ́ fà. صلاتك دائما رفع الأنام على المختار سيدنا محمد على المختار سيدنا محمد àbáwá Isahak mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. صلاتك دائما رفع الأنام Ntí ó gbé bàbá mi Al-Imamu Al-Akbar bàbá mi Ìmáàmù Ọ̀fà. صلاتك دائما رفع الأنام على المختار ọkùnrin Ọlọ́run ìmáàmù tó ga tí wọ́n tún máa wà tàrí àwọn tí ọ̀dà wọn máa wà tàrí wọn lẹ́lẹ̀ báyìí. على المختار ní súrọ́tàn àìbàtàn jàlálàtàn harakatan sakanatan. sẹ́dẹ̀ wọn lọ fẹ́ yọ ní. nígbà tí wọ́n fún mi ní símbòlì kàdìríyà mo wá lọ bá bàbá mi Ìmáàmù Ọ̀fà nílé bàbá wa gbé ìdáná fún mi yẹ́yẹ́ báyìí.
bàbá wa ìmọ̀ wọn bá pé Jìlání Màmúná. Jìlání Màmúná. Jìlání Màmúná. Jìlání Màmúná. Ìmàmúná Ìmàmúná. Jìlání Màmúná. Ìmàmúná. Jìlání Màmúná. Ìmàmúná Ìmàmúná. Jìlání Màmúná. Salli ya Rabbana wa sallimu ala Allah Allah. Salli ya Rabbana. Farabalẹ̀ ló ṣe tọ̀tọ̀tọ̀. Wọ́n gbọ́dọ̀ nínú ọ̀rọ̀. Salli ya Rabbana wa sallimu ala Allah Allah. wa lil khaliqi rahmatun wa shifahu. Allah Allah. Salli ya Rabbana wa sallimu ala ya Muhammad. Huwa lil khalqi rahmatun wa shifa'un. Ẹ bá yòókù ṣe Báyìí ọ̀gá ọ̀gá. bàbá wa ìmáàmù àgbà. Ìwà Nábì ń bẹ lọ́dọ̀ yín. Sallallahu alayhi wa sallam. Ìwà ló gbé yín wá bí ó ti gbé yín wá yìí. Gbogbo àfa tá a bá wá ìwà ń ṣe Ọlọ́run ti lára rẹ̀. Kì í ṣàfà àlùfáàní ẹ̀. صلاة دائما رب العالمين على المختار سيدنا محمد. Ànábì lónìí kí wọ́n máa pọ́nyàn lé. Ànábì a máa pọ́n máa kékeré ẹ wo bẹ́ẹ̀ ti fi àpọ́nlé. Pẹ̀lú àlùbáríkà àwọn àgbàlagbà ẹ wo bẹ́ẹ̀ ti jẹ́ kí inú àfa ìsàhákò ó dùn lónìí. على المختار سيدنا محمد. Àbáwọ̀ àgbẹ̀rẹ̀dà fárí ẹ̀wọ̀ bínú wọn ti ń dùn. Ó dá mi lójú wípé bínú wọn ti ń dùn yẹn. Inú Ọlọ́run náà ń dùn. وفي اليسر والخيرات صحيح. Ẹ ti ìdùnnú látòdìdí ọ̀fà ẹ tì í bọ̀nù ọkàn wa. Ẹ̀jẹ̀nu wa ó bàjẹ́ ìwà nábì nù. في اليسر والخيرات صحيح تنال الفوز. Kí ni mo mú òsìtọ́ jẹ́? Kí la fẹ́ hànàtọ́ jẹ́ tó jẹ́ irinṣẹ́ ìbànújẹ́ fáwọn ọmọlẹ́yìn? Gbogbo àfa tó bá jẹ́ irinṣẹ́ ìbànújẹ́ fáwọn ọmọlẹ́yìn ọmọ tiẹ̀ náà sunkún gbẹ̀yìn ayé. Òkè ọmọ ni. على المختار سيدنا محمد في اليسر. Bàbá wa ìmáàmù Ọ̀fà àlàáfíà tẹ́ máa lò láéláé. Mo ní wọ́n gbé ìdá fún mi ní òní. Kẹ́ni tí ọba ta felefele. Farabalẹ̀. Sọ́tọ̀ ni sẹ́yìnfù, ọ̀tọ̀ ni sílíkì fáàrí. Àti sẹ́yìnfù àti sílíkì fáàrí ni mo lọ gbà lọ́wọ́ yín ní òní. في اليسر والخيرات صحيح. Kìnní náà wá ń tàn mẹ́rẹ̀mẹ́rẹ̀ ni wọ́n ń tàn wọ̀ràwọ̀rà. تنال الفوز. Mo ní bẹ́ẹ̀ yà máa ta felefele ọ̀dọ́dọ̀ bó dábò. Wà á dàbò bí ẹ, á gbé wẹ́lẹ́wẹ́lẹ́ ni. تنال الفوز من ذكر محمد. Torí ibi tó ti nípa ni wọ́n ti gbà á. Ibi tó ti nípa ni wọ́n ti gbà á. Ẹ máa wá bá wí fún bàbá mi Ìmáàmù Ọ̀fà gẹ́gẹ́ bí ibi táwọn náà tó rán mi nísìnyí tí ń ṣe lọ nísìnyí. Àbáwọ̀ kò ní wọn pẹ̀lú 10,000. Ẹ̀kọ́ máa ń lé ẹ̀jẹ̀ àtẹ ní àfẹnijẹ́ ọba tẹ́ gbèsè. Ẹ̀yọ àtàrí kan tó ní kí wọ́n gbé òun sẹ́nu ọ lọ. Yọ parẹ́ mọ́ lọ láàrin. Kí èkó yóò mọ gbéyà yín. Èyí tó bá òun ti tó. تنال الفوز من ذكر محمد. Ọlọ́run bá jẹ́ bá mi àìdí àgbọn ọlọ́run mọ̀jà
mọ̀jà wẹ̀yìn tì báyìí. وفي اليسر ààrẹ lómi ìfitún wọn láti jọ yìí. akẹrẹmọkànláhù hayakumullahu yẹ káàrí bàbá pẹ. ẹ bá bẹ. أكرمك الله yé حياكم الله يا má máa dì sóore olóore bọ́ọ̀ bá ń di òlè rí dùnú. mérí lásán kínú rẹ̀ sì bú kí n gbogbo èyí ò ní sí ntọ́lọ́n ti ṣe ọlọ́run ti ṣe bá ń ka sára sí bàbá dáadáa yé àná kò mọ̀ ń lọ àti àmàkálá ẹ̀ káàrí bàbá pẹ́. أعانكم الله أكرمك الله يا بابا bàbá wa alájẹ àgbà mo ní pẹ́ẹ́nu yín dùn pẹ̀lú pẹ́ẹ́ ní bàbá mi lọ́mọ́ fà. yé bàbá pẹ́ يا بابا yé jẹ́ káàrí bàbá pẹ́ jẹ́ káàrí bàbá pẹ́ jẹ́ káàrí bàbá pẹ́ jẹ́ káàrí bàbá pẹ́ àánà kò mọ̀ wọ́n àti ràmàkàlá jẹ́ káàrí bàbá.